nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì sí. يتمنى المرء في سيف أو في سيف الشتاء يتمنى المرء في سيف الشتاء وإذا جاء شتاء أنكره فولا يرل بأهل واحد قتل الإنسان ما أكبر. Bá a ti rí nínú ayé nù. Yatamanna al-mar'u fi sayfi shita. Bóòrù ń bá mú tí àsìkò náà wà mutawasit. Kò sí bọ́lá òun tí í ṣe gbà gẹ̀ẹ́ kọ bá láàmú kọ̀bọ́lá lọ abẹ́ sánmà mi. Ẹ̀kọ́ra rẹ̀ lọ abẹ́ sánmà mi. Àmọ́ yatamanna al-mar'u fi sayfi shita. وإذا جاء شتاء أنكره. Òru ń bá mú àmà wípé òru yóò dá. Ó jẹ́ tó ti di artificial nísìn, Hassan rọgbọ́n dáṣe à ń fẹ́ fáànù sára. Ìgbà kan ń bẹ kò sí díjẹ́ fáànù abẹ̀bẹ̀ ní àfáà, bọ́bá yìí ti jẹ ó tún lè gún ọ lójú ọ̀bá sọ́ra. Bóòrù ń bá ń wá mú ni, yatamanna shita. Yọ́ máa wá kí ọyẹ́ ó dé, yọ́ máa retí kíkẹ́ ni ó dé. Wa iza jaa shita'an wa iza jaa shita'an. Òun ní wípé kó orú ó dé, àmì ìdí ń pé kọ́ yí ó dé, orú yí rẹ̀ lè ọbẹ̀ rìn yẹn lọ́rùn ni. Ìsájá àṣìta bó orú bá dé àǹkárà yóò pé ó lò sí ọyẹ́ lọ́yẹ́ tọdún rẹ̀ ọfẹ́ fàńlá wọ agbógbó ara mi ló fògbó ó ti wọ̀ bí àláìlá ìdàdà torí ọlọ́run ìsájá àṣìta báwọlá قتل الإنسان ما أكفره قتل الإنسان ما أكفره فولا يرد بحال واحد. Kò sí ìṣesí kan tí wà láyé tí táyé lọ́rùn náà àmì èyí táyé ní ó tó gẹ́ ni wọ́n tó lè léyìí náà bí èébá so tó gẹ́ lọ padà dé bómi ìgán bá tó dá wípé àgbákò apariwo àwọn sọ́jà yóò lò sí ní wọ́n àwọn sọ́jà yóò kò tí ẹ̀ ti já pé dìkírì kìí sòfin là ń lò dìkírì ní ọlọ́ni ọkọ̀ṣẹ́ wọ́n fẹ́ rù àgbẹ̀ ni wọ́n lọ yí o abáṣẹ ọ̀dà pé Babangida òṣùwọ̀n èwo ní ọ̀dà wà láyárítà báwà láyàrdá bí áálí ń wáyé ọlọ́run ti dá wa ní kò sí tí ó tẹ́ wa lọ́rùn
ohun tó ti dá wa ni kò sí nǹkan tí ó qutila al-insanu ma akfarahu ọlọ́run léegun mi ọmọ bẹ pẹ̀lú yín tẹ́ bá ti ya kèfèrí ègún mi gan ni ò ní lọ́sọ yín di bùtùlù qutila al-insanu ma Allah ó déyàn kò sí nǹkan à ń bẹnu ayé ni ọlọ́run ní ana zaman ana dahar wa ana zaman irú àpìtàwọn mídíà kìíní ń gbé wá kò sí ọlọ́run ò ṣe kó sí wa nú pé àárán rẹ ni lọ́wọ́ ni wọ́n lẹ́nìkan lọ kí bàbá afọ́jú kan ọlọ kí ọ̀mí ni wọ́n gbé sẹ́nu ẹ̀ṣẹ́ àdúgbẹ́ tó yẹ gbé sẹ́nu náà gbogbo yẹ ọ̀tà nú ọlọ kí bàbá ọwọ́ abàtà fọ́jú tan iná kalẹ̀ ojú rẹ̀ fọ́ o sàlámù alékùn wọn ni alékà sàlámù wọlé ó sì wọlé ojú kó ti iná tó tàn kalẹ̀ kí lọ fẹ́ fi ṣe ó ní torí ìwọ tó ń bọ̀ ní torí òun ò ní afọ́jú sì dínlẹ̀ ọlọ́ bomi ọsàmàbí omi wà lé o ó sì bomi fún ohun tán sọ́wọ́ àpáná yìí ni bó ń bá lọ tán kódà bọ́ bá lọ tán òun ó tún gbé ta torí àwọn tí ó kọjá kìí ṣe pé torí tòun ni àwọn ọmọ wa gbà ládá ìgbà ní wọ́n ń bí pé èèyàn mélòó ni wọ́n ti fún lóúnjẹ tébí ń pa èèyàn mélòó ni wọ́n ti ràn lọ́wọ́ èèyàn mélòó ló ti rí nà kọjá ládùúgbò tiẹ̀ iná làfi dúnìyà kàrákì bìsàfínàtì iná làfi dúnìyà kàrákì bìsàfínàtì iná làfi dúnìyà kàrákì bìsàfínàtì nuridu ukuba wa zamanu biha tajiri nuridu ukufa o lè pè ní nuridu ukufa wa zamanu biha tajiri nuridu ukufa wa zamanu biha tajiri ìyá Sàlámà ti fún lóúnjẹ púpọ̀ iná láfi dúnìyà kàrákì bí ń sàfínàtì iná láfi dúnìyà kàrákì bí sàfínàtì nùrí ìdólẹ́wò kúfà wà zàmánú bí a tajiri nuridu alùkúf nuridu lẹ́kùkúfà wà zàmánú bí a tajiri ọya wá ké fúnra rẹ̀ kí n gbọ́ iná láfi dúnìyà kàrákì bí sàfínàtì nuridu lẹ́kùkúfà wà zàmánú bí a tajiri. àìdèlè kìrá Iná láfi dúnìyà ọ̀bẹ́ kí Sàlámà ọgbọ́ pọ̀ pàdìwò náà ó fún lóúnjẹ náà ní wọ́n ń ṣe kí nuridu lẹ́kùkúfà wà zàmánú bí a tajiri. iná àwáàní Yadakumullah. láfi Dúnìyà à ń bẹnú ayé ni kàrákì bí sàfínàtì. àpèjúwe wa ọjọ́ kankan ẹni tó wọkọ̀ ojú omi ni ìlà àpèjúwe tá ń bẹ ń bẹ nùrídù òkúfà ọ́ tùrídù òkúfà àwa fẹ́ dúó tùrídù òkúfà ọkọ̀ gan fún rẹ̀ fẹ́ ti ẹ̀sẹ̀mí díẹ̀ wọ́n zamanu bí àtàjìrì ìgbà kan ń gbé kọjá ní gbogbo ibi tó bá kàn ní ń gbé lọ ní ń gbé lọ ní ń gbé lọ kulla yawmin huwa fi sha'ni ìtọ́lọ̀ ńlá ló gbà kàn nìyí fẹ́ni tẹ́rì rẹ̀ bá ọlọ́ni yá ayyuhan nabiyyu hasbukallahu wa man ittaba'aka minal mu'minin. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim.
يا أيها النبي كذلك حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي إلى النبي فره صلى الله عليه وسلم àwọn pariwo àṣìbí Allah àṣìbí Allah àṣìbí Allah ọ̀ àṣìbúnà láwù àṣìbúnà láwù àṣìbí Allah àbẹ́ àṣìbúnà láwù tó yìí ṣé ìwọ gan-an àṣìbà láwù fúnra rẹ̀ hasbukallah kò sí ń tọ́ dájú kọ tọ́ bá ti jẹ́ pọ́lọ̀ ń lọ dájú kọ ni ọlọ́run ó tó ẹ̀ wà mọ̀ ní tábàákà mínà lè mú mi nínà wà mọ̀ ní amẹ́ni tẹ́mi ó tó èmi ọlọ́run ẹ̀ làwọn tó tẹ̀lé ọ tí wọ́n jẹ́ mùmínì gidi mùmínì ọ̀hún ṣe wọ́n bẹ mọ́ wọ́n là nábì sallallahu alayhi wa sallam kharaja zata yawmin ala ashabihi wọ́n jáde sáwọn sàábé rẹ̀ gbogbo wọn sì dìde ńlẹ̀ ìwọ tó níwọ̀n èkúnlẹ̀ àwọn ọlọ́run ò àti wà náà gbà àpọ́nlé tìlú kọ̀ọ̀kan ní ńlá láṣẹ fẹ́ni tó bá já ṣáájú ànábì sallallahu alaihi wasallam wọ́n nígbà tá ànábì tó bá jáde táwọn èèyàn bá ń dé yà pé ìgìlísò alò ẹjọ̀kó wọ́n ní ń gbọ̀ ya ní látàtìrú ni kama tàtìrú bànú Isra'ila nabiyya ẹ mọ́ kan mi lé bí ìgbà táwọn bàní Isra'ila ń pọ́n wọ́n lẹ́wọ́n á fò lésì ọgbọ́n ni olórin lọ́fà nẹ́bì lésì lànẹ́bì yà dákẹ́ ẹ̀gbọ́ ànẹ́bì ní ẹ má wùlẹ̀ mọ́ dìde mọ́ ẹ ṣáájú òkú ẹ má jà wọn ká máa pọ́nra wa báwọn ẹnìmọ́ olórin wá désì padà ó ní kìyà mí lèlé àzízì aláìyà parí ló kìyà mí lèlé àzízì aláìyà parí ló wàtàrí kò lè parí lè gẹ́ àwúwà mọ́sta wàtàrí kò lè parí lè ajibtu liman lahu akilun wa fahamu yara azal jamala wala yaqumu ajibtu liman lahu akilun wa fahamu yara azal jamala wala yaqumu yara wọ́n náà nẹ́bí à ní ẹjọ́ kólẹ̀ ikima wọn ọmọ tí wọ́n ń pè ní alhekma al'adab ni bọ́ bá ti fi adab gbé nǹkan kalẹ̀ ń bọ́ kan lérí rédíò yóò ní alhikimatu tó kalẹ̀ adab ní ọ̀rí nígbàtí ọmọ ìtumọ̀ lárúbáwá síra wọn kí ni hikima kí ni adab ọ̀rọ̀ ọmọ wáyé lérí èyí ń gbàgbé Hasanu ọmọ Sábìt Hasanu ọmọ Sábìt ọwá ní kìyà mi lílẹ̀ àzízí aláìyà fàrídàn pàtàrí kò lè fàrídè wà mọ́ fìtàdí kìyà mi lílẹ̀ àzízí aláìyà fàrídàn ọdọ́rọ̀ ẹ̀yàn kọ́ yọ káwọ̀ wá jòkólẹ̀ ọdọ̀ràn àyàn fún akádìdè fún ọ̀nìká pọ́n lé ìyá mi lílì àti ìyí aláìyà parí ọdọ̀ràn àyàn ní ọ̀tàrí kò bá lè máa wà wà
kódà o وترك الفرد kọ̀tọ́ o ما هو kọ̀yẹ́ o kéèyàn máa wá ṣe tí ọ̀dà ìtọ́jọ́ ràn èèyàn fún kó fi ilẹ̀ kódà rárá nítorí wá fi ilẹ̀ ni pé àjí ìbútú lè máa ń nà á kì í. Sallallahu alayhi wa sallam. Asanu ọmọ Sábìt. Ó ní àjíbùtú lè máa ń láwó akẹ́lọ ìmọ́mà ṣe mí o fẹ́ni eré rẹ̀ bá pé tó sì dá nǹkan mà. Àjíbùtú lè máa ń láwó akẹ́lọ عجبت لمن له أكل وفهم ó ṣe mí lẹ́mà fẹ́ni erí rẹ̀ pé tọ́lọ́run dá erí rẹ̀ tó pé tọ́ máa nú rò tó sì dá nǹkan mọ̀ yàrá àdàlìjàmá láwàdà àyàwó orí ẹwà Ọlọ́run àmì Ọlọ́run àṣẹ Ọlọ́run ohun Ọlọ́run kọ́ yọ sí ìyàn kan mọ́ wá dìde ńlẹ̀. Àjẹ́wò tó lè máa Asánù búrú Sábìt ìgbà tó wá wí bẹ́ẹ̀ ànábì gan ọ̀yà fọ́hùn mọ́ níbi àti lọ gan lásẹ̀sẹ̀ tó léhùn bá ọgbọ́n ni bóyá ẹlòmíràn fẹ́ ìrántí ibi àti lọ mọ́ nígbà láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ànábì níbi àti lọ ni pé èèyàn gbọ́dọ̀ jẹ́ mùmínì. Ìgbà Hasan búrú Sábìt tó wí bí wọ́n bá ànábì bá ti dé gbogbo wọn nílẹ̀ ànábì náà fọ́hùn mọ́ ó wá dàsà ó di àṣà ó di ṣe ok anabi wa yọ sí wọn jọ kan anabi wọn anabi ni kayfa asbatum yí rebi bó ní jíjí yín èsì tí wọ́n fọ̀ ni pé asbahana mu'minin asbahana kí là anabi wa béèrè èsì tá anabi ó fi lé fún wọn ni pé ma alamatu imanikum wọ́n lọ́kàn wá dáhùn nù wọn pé àwa tó rí yìí narda bil qada'i wa nasbiru ala al bala'i narda bil qada'i wa nasbiru ala al bala'i narila bil qada'i wa nasbiru ala al bala'i wa nashkuru ala al qalil wa nashkuru ala al qalil ìtọ́lọ́run bá ṣe bó ti wò ó kéré mọ́ àdùpẹ́ wà nasbiru ala al qalil ala al bala'i bádánwò bá dé á ṣe sùúrù tó ti yé wà sékè ni wà nasbiru ala al bala'i nashkuru ala al qalil wà narda ala al qala'i ẹjọ́ tọ́lọ́run bá dáhùn náà ni kéńkéné tó bá fún wa a sì dúpẹ́ lérí ẹ̀ bọ́ bá gbàdánwò dé a ṣe sùúrù béèyàn ṣe sùúrù bí ò ṣe lásìkò yìí kí ni òkúkú jẹ́ ká àpláyé eléyìí kájọ máa wá bẹ̀ lọ́hùn tá a bá àpláyé tá a dúpẹ́ lérí táwọn jẹ àmú ẹlòmíì ọ̀mọ̀ rí jẹ rárá sẹ́ni tó gbèdé so lè kọ́ lé lọ́wọ́ ni ìjọba bàbá ní talé lérí ìjọba lónìí bàbá ń gbàgbó ní jẹ Tinubu ni ṣé Tinubu lọ́lẹ̀mí ààrẹ tóun ní ń kọ̀ntúrò ààrẹ ẹni tí ń kọ̀ntúrò rẹ̀ wọn ni ká bẹ́ẹ̀
يا خالق الخالق يا رحمن يا زمد يا خالق الخالق يا رحمن يا صمد فارحم عبيدك يا ذا الجود والكرم فارحم عبيدك يا ذا الجود والكرم فارحم عبيدك يا ذا الجود والكرم ẹja wílẹ̀ mẹ́ta يا خالق الخالق يا رحمن يا صمد فارحم عبيدك ذا الجود والكرم فارحم عبيدك يا ذا الجود والكرم يا خالق الخالق يا رحمن يا صمد فارحم عبيدك يا ذا الجود والكرم فارحم عبيدك يا صلاة الفاتحة gbogbo ẹni tó bá gba fàájì àkójọ ti bá